kí wọ́n. àmín. ọlọ́run mọ́sá bá wa fi ìkẹ́kùn kẹ́ wọn. àmín. ọlọ́run mọ́sá bá wa gbàbọ́ wọn. àmín. bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn ikárí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ nínú ilé ládùúgbò ọlọ́run bá yá fi gbogbo wọn. àmín. albarkola nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn tí wọ́n ń jẹ́ ẹ̀yìn fún bàbá náà ọlọ́run mọ́sá wọlé àwọn ẹni ọlọ́run má jẹ́ yín náà bàjẹ́. àmín. wájú tí bàbá náà dájú kọ ọlọ́njọ́ dáa. àmín. gbogbo ẹ̀yin ya múmìnì ọlọ́mọsábà dútì yóò. àmín. ọlọ́mọsábà wà pẹ̀lú yín. àmín. ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin bàbá wa ní àdúgbò ọlọ́mọba wa dútì yín kọ́ pẹ̀lú yín. àmín. ọlá àwọn ẹni ọlọ́run. àmín. ọlá títóbi rẹ̀. ọlá àjẹkàn rẹ̀. àmín. ọlọ́mọsá wọlá bàbá wa Mọ̀lánà Sheikh Adam rahimahullah. níwájú ọlọ́run àmín. tọ́já sí pé ọjà bàbá sí Adam ọlọ́run ní kọ́kálé ọ̀kákó ayakumullah. bíbí àjọ bí ọ̀tọ̀ ní pé wọ́n bí wa pọ̀ ọ̀kanu àwọn gba bàbá sí Adam dé látara ìkọ́maníkéwú ọwọ́ ajẹ́ kí wọ́n tún sọ gbóǹkálùkù di ẹbí àti ọlọ́run tó wà látara Al-Qur'ani yìí pé innamal mu'minina ikhwatun. aslihu bayna ahawaykum. ọwọ́ àṣẹ látara bàbá wa Sheikh Adam ọlọ́run bá yá fẹ́ bá Sheikh Adam mo kí bàbá wa ìmáàmù olórí ẹgbẹ́ tọ́járe yín pẹ́ bàbá wa Sheikh Usman ọlọ́mọba wà pẹ̀lú yín àfọ́ọ̀mọ́ àfọ́ àìkárùgbọ́ ẹni tẹ́ wà ń jòkó ọlọ́mọba dúró ti gbogbo yín ọlọ́run ẹni ọlọ́run. owó àwọn tí wọ́n ń jẹ́ ọmọ fún bàbá wa tọ́wá sílé tọ́lọ́run lọ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn alhaji wa Ibrahim Dende ẹ wá kárùgbọ́ tí ń jẹ́ ọmọ bàbá pátá dọ́dọ̀ àfáwà Abdulsalami ọlọ́run mọ́sá dúró ti gbogbo yín. àmín. ọlá nàbí wa Muhammad wájú sallallahu alayhi wa sallam. àfọ́ tó ṣe tí wọ́n sọ̀rọ̀ ń pa àtàǹgbé ayé tí ayé bàbá Hussein ọlọ́run bá dúró tà fáà náà. àmín. kó gbàdúrà gbogbo yín lápapọ̀. àmín. ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. owó tí ń jẹ́ àsìlẹ̀kẹ̀ lápapọ̀ ọlọ́run mọ́sá bá wà pẹ̀lú yín. àmín. àti ti ọ̀kánkán àti ti bí àsìlẹ̀kẹ̀ náà gbogbo ẹ̀ ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run àánú ọlọ́run lè kó oúnjẹ má fi bínú ẹ̀ tó wa ká. àmín. bàbá wa àgbà tí wọ́n wá kù ní Mágàjí lónìí bàbá wa Bàǹkárá ọlọ́run sábà dó ti bàbá náà. àmín. wọlé àwọn ẹni ọlọ́run. àyè tí a wá wà yìí ti ń jẹ́ àyè bàbá tó bí àfa wa Abdullahi àwọn tí wọ́n ṣẹ̀ wọ́n lẹ̀ wọ́n lé àyè yìí tí wọ́n ń pè ní ilé ọlọ́sàn tó àṣírísì ni wọ́n fọ́lọ́hún ara orí tí wọ́n ṣe náà mọ́sálásì èèyàn mélòó ni ọgbà yẹn láyè pé ẹ wá kọ́ mọ́sálásì sílẹ̀ mi. Allah. sọ pé inú ìṣeré fọ́lọ́ náà ni bẹ́ẹ̀ yẹn bá sì ti rákẹ́sì sùúrù àfáà bẹ́ẹ̀ yẹn bá ti ṣeré fún ọlọ́run àádúpẹ́ oore ni ọlọ́run ọba gan fúnra rẹ̀ máa dúpẹ́ oore kódà bẹ́ẹ̀ ò sí ọlọ́run gèfèrí ò sí ọlọ́run àbọ̀lọ́ níbi gèfèrí bá ṣe eré ọwọ́ wa fi àyè ẹ̀sìn ilẹ̀ sọ́tọ̀ yìí pé ó sì mí òun padà bọ̀ wá bẹ́ẹ̀ o àmọ́ pọ̀ tí ẹ̀ ṣeré. Allah. ọpẹ́ kó o ṣeré mo dáa fún ọ. ayadakumullahu bi nasrihi. iná àwọn tí àwọn bàbá tó ṣe àfa Abdullahi ilé àṣeré ni wọ́n gbogbo bí àwọn ọlọ́run fún àwọn ni wọ́n sì níbi mọ́sáàsì wà lórí ẹ̀ yìí tó ara ìṣeré fọlọ́run ni àádúpẹ́ oore ni ọ̀gbìn àbájá lòun ò ní mo rí ọlọ́run
tọ́lọ́hún ní forí mọ́ ọlọ́run yìí pé ọlọ́run ní dáadáa kò sí nǹkan kan bẹ́ẹ̀ làyín sàkárí tún kọ́ ọba dúpẹ́ láti dáná kan á lé ọkún wọ́n làyín kàfárí tún kọ́ ọba tí wàá lò dúpẹ́ mọ́. inna asabi la shadid. ọlọ́run ní gbàǹtí mo fún ọ ìdájọ́ ọlọ́run ni o kì í ṣe tèèyàn o ọlọ́run bọ̀ ọba ti dúpẹ́ oore tí mo ṣe fún ọ èyí sì gba mo ṣe fún ọ lọ́wọ́ rẹ lẹ́ẹ̀kan náà ni ọlọ́run mọ́sá kẹ́ àwọn bàbá náà ọlọ́run kọ́ ya fi wọn ọkọ Abdullahi tí ń jẹ́ yàn bàbá náà ọlọ́run mọ́sá jẹ́ mi ogún alibarikola Sheikh Ibrahim alibarikola àpapọ̀ àwọn ẹni rẹ jama alakun lomini salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salam wa rahmatulahi wa barakatuhu. wọnú wáàsí owó ẹyin jama wa ẹ̀dá ọ̀rọ̀ fídíò ẹ̀ mẹ́jọ díjà mọ́ wákò àdúgbò ẹ̀yin tẹ́ bá jẹ́ njọ́ kan náà tẹ́ jọ́ máa dúgbò. iṣẹ́ ọ rí i pé yín máa ń sábà ṣẹlẹ̀ fáwọn afúnwáàsí mi wọ́n máa gbé fídíò lòdì ẹgbẹ́ ẹnìkan kan gbọ́dọ̀ ká bàbá ti ka tán torí kò sí nǹkan kan bẹ̀rẹ̀ pé tó bá fẹ́ ta kásẹ̀tì ẹ̀ àmọ́ bí kásẹ̀tì ẹ̀ ń ṣe ń jáde ní ìsìn máa ń pẹ̀ àtàn bá ń ta náà ni so ìgbà tó bá ti wá rí báwọn àǹfààní gbogbo yín jọ ní pàápàá jùlọ gbogbo yín náà jọ lára yín ẹ má jọ rọ àkàkísẹ́tì ẹ má jọ dìjà láàrin yín ọlọ́run ní fi àlùbáríkà sí téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ yìí bá ka tí wọ́n ka ẹni tí wọ́n tàjú ọlọ́run ti mọ̀ kí wàá sọ ilé wa fi yín dọ́ta alẹ́ láàrin ara yín nítorí wọ́n bá fi sọ́dọ̀ tiẹ̀ lóhun tó ní ọmọ ká yóò fi sọ́dọ̀ tiẹ̀ náà njọ́ tuntun bọ̀ òun náà bó ṣe fún mi lé yín nù wọ́n náà sẹ́ẹ̀dì òdebí torí bẹ́ẹ̀ ọlọ́run tó fi àánú ẹ̀kọ́ gbogbo wa jọ yóò máa fọ àánú rẹ̀ ọlọ́run máa fi bọ́ wa lò ọlá Sheikh Ibrahim jama alakun lóbìnrin salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. wa kun alhamdulillah wa salamu ala ibadihi alladhina astafa. الله خير أما يشركون وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون وفي أوصيني أن اذكرني متك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. ربي أدني مدي على صدقي وارجني بأرجع صدقي وجعلني من لدنك سلطانا نصيرا. قل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. رضي الله تعالى عنهم وجزاهم منه أنا حسنا وجزاهم ọlọ́run bá wa yọ́nú sí gbogbo wọn. رضي الله تعالى عنهم وجزاهم منه أنا حسنا وجزاهم منه أنا gbogbo àpapọ̀ kò kájà pé rọ́ọ̀dì aláhùn. wàhálà ni wọ́n mọ̀ wọ́n
وجزاهم منه عنا حسنا قدوتي صدق سلطان زمما بكنوس قد ساها في سنينا والعلوري أبو رشد البزار والدي فاروق من فينا بنا والدي فاروق من فينا بدا رضي الله تعالى عنهم وجزاهم منه حسنا أتربى الذي يونكيبا منه العلم وإرشاد لنا وعدا ترك الخير لنا ثم بابا لرجابنا وبابا لرجابنا ورضي الله تعالى عنهم وجزاهم منه عنا حسنا ثم أروب إمام الورد بلوري من مولي أسرارنا رجال بينهم بعدهم ما هو آل مجيب واسرنا آل مجيب واسرنا رضي الله تعالى عنهم. àwọn tí wọ́n ti lọ ná àwọn tó ṣe wálẹ̀ ọba ní nàìjíríà wà nàmúdí. nàìjíríà wà nàmúdí wà ìdá bàbá ìdí wà máa gbọ́dí máa dọ́ gbọ́dí fàtà fúlẹ̀ àrùbí ṣáàdù. ọba ní nàìjíríà wà nàmúdí wà ìdá bàbá ìdí. ọba àkọ́kọ́ kan la dé ọkọ̀ kan náà láàbùtọ̀. wọ́n máa ń gbọ́dọ̀ máa dọ̀ kọ́rífà àgbàbílẹ̀ àrùndé ṣáàdù. ẹni bá ti lọ òun ti lọ́nu à ń retí òsì mọ́. ilé ayé ọ̀dà gẹ́gẹ́ bí ọkọ̀ ni wọ́n gbọ́kọ̀ kalẹ̀ wọ́n á ní ẹ̀ máa wọnú ẹ̀. ìtumọ̀ ni kọjá sí pé ẹni tó kọ́ wọnú ọkọ̀ ní ọkọ̀ kọ́ sọ̀ èèyàn kọ́kọ́ wọnú ọkọ̀ èrò ọmọ wọ̀bẹ̀ á wá kún tó bá ti wá kún kálukọ́ ọmọ adé bus stop tiẹ̀ ó lè jẹ́ ẹni tó kọ́ wọnú mọ́tò yẹn ní ọ̀sọ̀ gbẹ̀yìn kẹ́ni tó wọlé gbẹ̀yìn kọ́jú òun ní ọkọ̀ kọ́ sọ̀ ẹni bá kọ́kọ́ kàn ní lọ nàìjíríà náà mú dín. wáyé dáńbàdà èdè wà máa kọ́dí máa dọ́ kọ́dí fàtàbí àrèmí ṣáàdù. àmọ́kìnní fọ́lẹ́sàfọ́ ọlọ́run ọba nípa ayé tóbi ní tàbáràkà. tàbáràkà lẹ́sí bí ẹ̀dìyí mọ́lùkù wọ́n wà kulli shay'in qadirun nílẹ̀ sí kálákọ̀ọ́lì mọ́tà wà láyà tàlíyẹ bí lóhàkùn ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur. wọ́n sábà ọlọ́run ọba nípa àti ń jáyé ọlọ́run ní tàbáràkà alukurani ló bẹ pé gbígbàgbọ́ ọlọ́run ọba. tàbáràkà lẹ́sí bí ẹ̀dìyí mọ́lùkù. ọlọ́run ọba òun ni ọba tó pé bí ẹ̀dì ìlímúlíkù ìjánu ní jẹ́ bẹ́ẹ̀ ọba tó pọ́wọ́ rẹ̀ níjánu wà kò sẹ́ni tíjánu ọlọ́run ọba ò lè fa padà. tàbáràkà lẹ́dí bí ẹ̀dì ìlímúlíkù. ìjánu náà ni wọ́n ń pè ní ìkápá lórí gbogbo nǹkan láyé ọjọ́lá ni ojúlówó ni ọjọ́láṣẹ ni àáfàá ni mínísítà ni gọ́fúnà ni ọwọ́ ayé àwa láyé lò àmọ́ wá sáyé níbi ìgbà tó ipá wà lá ní àwa ká sì ní tẹ́nàtì la jẹ́ ń bẹ̀ ọlọ́wọ́n bá ní lánàádù wa ǹgbọ́ báwo ló lè ní kó ń bẹ̀ nígbà tí lánàádù ni mo fẹ́ lo lé ìfẹ́ ń bẹ̀ mọ́ ọlọ́wọ́n bá tó wà ní kápá ọ̀la nì àmọ́ wá wò wá ran
àwa gbàgbéra ń tó torí ẹ̀ dá wa agbàgbéra ń ta torí ẹ̀ wáyé wọ́n wá bí ìmáàmù alílèrè wọ́n lọ wá Sayyidina Ali tí ẹ̀ròyìn ayé fún wa afẹ́gbọ́n tí ń jáwé kí ní jáwé gan-an. sìbìlánà dúnìá wọ́n kọ́ lórí ìmáàmù Aliyyun karramallahu wajhahu máa sífù mi ń darí awwaluha anahu wa akhiruha fana. Sayyidina Ali karramallahu wajhahu gba abilere npa tí ń jáwé pé kí ní jáwé ròyìn ayé fún wa ó ní ha. máa sífù mi ń darí awwaluha anahu wa akhiruha fana. Imam Ali ó ní kí ni mo fẹ́ sọ ń pa tọ́já pé awwaluha anahu tọ́ba lọ ń wa ìbẹ̀rẹ̀ ayé kó tó lè rí anahu wàhálà ni. wàhálà fana. ó ṣe kò tó ṣàjọ ni níta wá ṣe wàhálà tá a wá á padà rí pé àìrò àfànáhù ìtọ́gbẹ̀yìn wàhálà náà ni pé ó tán. halalu hisabu wa haramu asab. Sayyidina Ali ní alaluhan tọ́bọ̀ wá ní inú ayé ọ̀fẹ́ jẹ́wọ̀ hisabu. àlálù ló ń wá níbẹ̀ ò lè wọ jẹ nínú ayé ó ní ìsáàbù ó ní ó ṣèṣì rò bọ́ ọba kú. wa haramu asabu. Sayyidina Ali karramallahu wajhahu ó ní tọ́ bá lójú ń kọ́ ìwọ ọ̀fẹ́ ọ̀nà àlálù ọ̀nà àrámù ló ń wá àsáàbù ó jìyà. mínísítà gíná fitanu. Sayyidina Ali ní mínísítà gíná fitanu ayé tá ń wí tọ́ bá ṣàjọ tọ́ bá lè rọrọ̀ ń bẹ̀ ọ̀rọ̀ rọ̀ ọmọ ni ọ̀rọ̀ rọ̀ owó ni fitanu. ọ̀rọ̀ rọ̀ jẹ́ ni ọlọ́run ni fitanu. ọ̀rọ̀ rọ̀ agbára ni fitanu. ọ̀rọ̀ rọ̀ àṣẹ ni èyí tó òwú tí bá ń jọ̀rọ̀ fọ́ fún. mínísítà gíná fitanu. wàhálà ni fún ọ wàmánì takara fìyà òsínú. wàmánì takara fìyà òsínú bọ́ọ̀ bá wa rọrọ̀ ń bẹ̀ pápọ̀ wá yóò sí ń bẹ̀ ni olùsílọ́jẹ́ ń bẹ̀ òsínú ìbànújẹ́ ni àní ni kí ló wọ́n wá sọ ń pelé yìí ni. tabaraka. títóbi ọlọ́run ọba. tabaraka lẹ́dí bí múlíbù alábùn ṣe nàdìrú ní lẹ́dí galabí mọ́tò lẹ́tọ́lí ẹ̀bí lọ́kùn ẹ̀yùkú ẹ̀sánú ọmọlá wàhálà sí ìzúlígàfún. títóbi ọlọ́run ọba. alẹ́dí kálákálímọ̀ bíẹ́dìhì mọ́lẹ́kù. ọlọ́run ọba tó ní ìkápá lọ́wọ́. owó alákùnlé ṣe ìkọ̀dé. ọlọ́gbàrá lé gbogbo nǹkan pátápátá. alẹ́dí kálákálímọ̀ ta. alákàlì mọ́ọ̀tà. alẹ́dí alákàlì mọ́ọ̀tà. ọlọ́run ọba tó pọ̀ wọn ọba ọlọ́run ọba àwọn lọ́dẹ àti ń jẹ́ kú. wàlhàyàtà. ìgbà tó dákú alihayat ọlọ́run ọba náà lọ́dẹ àti ń jẹ́ ààyè ọwọ́ adá méjèèjì ọwọ́ àṣekàn lákọ ọlọ́run ọba wá ṣèkan lábo àwọn àfọ̀n ní mímọ́ sì sọ fún wa pé tá a ṣe wà láyé yìí nǹkan mẹ́jọ wọ́n ti dá mọ́ wa á rí ní dandan ní kárí tá a fi kó láyé ọ̀gbọ̀dọ̀ máa ṣẹlẹ̀ sí wa ní samaniyatun. samaniyatun ìmọ̀rì làbúdà yòrá wálé sálẹ̀kùn lẹ́lẹ́mọ̀rì gẹ̀rọ samaniya sururun. àkọ́kọ́ ní mẹ́jọ ni tó ẹ pé kò sọ́mọ ènìyàn tí ò ní rí mẹ́jẹ̀ẹ̀jọ láyé sururun. anakumullah. a máa dunnú. wọ́n ń sinú. a máa banújẹ́. wájú tí máa ń wá forúkọ̀tún. dandan ni ká kójọ wà forúkọ̀tún dandan ni ká túká. wọ́n ń sírù wáyé sírù. arọ́ máa dẹ̀ wá láyé ìtí ń jẹ́rẹ̀kùn ọmọ bá wa wàyú sírù yóò sì máa le. wàyú sírù ìnira ọmọ wa wàyú sírù ìdẹ̀kùn ọmọ wa súnmọ́. sákìmọ̀ wá fìyà wà ó sírù wáyé sírù. sákìmọ̀ wá fìyà.
ìdẹ̀kùn máa wá ìnira máa wá á máa wá ṣàìsàn wàhálà ara ó sì máa yá mẹ́jọ̀jọ̀ nìyí ọ̀kan máa jákọ ọ̀kan máa jábo èyí tí bá ń jẹ́ sùúrù abo nìyẹn wọ́n sì nù. akọ nìyẹn pàjìtì máa abo ń. nìyẹn wọ́n foríkọ̀ tún. akọ nìyẹn wọ́n ń sírun. èyí wọ́n máa jẹ́ akọ wọ́n yóò sírun. wọ́n máa jábo dùnmọ̀ sákmọ̀. wàhálà asakimu wọ́n máa jákọ àlàáfíà yóò máa jábọ gbogbo èyí tó bá rọrùn ní jábo èyí tó bá lè ní jákọ ọlọ́run wá ṣekú ó ṣe é lákọ ọlọ́run ti ká máa gbáyé ó ṣe é lábo. alẹ́bí nàlágàlì máa bàwálé àyàtàlí ẹbí ló wà kàn ayọ̀kan àhásánù àmàlà wàhùn àlàzí ìgbàgbọ́. èmi ọlọ́run ọba mo dákú. wàlẹ̀ àyàtà. èmi ọlọ́run ọba ni mo dá ikú wàlẹ̀ hayat mo wá dá káyé ọlọ́run mo wá dá méjèèjì yìí. líyẹ̀ bí ìlú àkún ayọ̀kan àhásánù àmàlà. ọlọ́run mo dá àlèyé burúkú ìdá lásán mo fẹ́ fi dán yín wò ni. ayòkun èwo nínú yín àhásánù àmàlà èwo ni ó ṣe dá. àbàbà tọ̀hún dòdó wákà. ó ní ló fi dá lé ìkẹ́ àti iná tó dá o ló fi dá lé ìkẹ́ àti iná tó dá ó ti mà wá tọ́ máa dà mà ó ló fi dá lé ìkẹ́ àti iná ó ti dá lé ìkẹ́ àti iná tó dá ó ti dá lé ìkẹ́ àti iná tó dá ó ti mà wá tọ́ máa dà mà ó ló fi dá lé ìkẹ́ àti iná. ló fi dá láyé gbọ́ àtẹni ọgbọ́ o. wàláyé. ló fi dá láyé gbọ́ àtẹni ọgbọ́. ó ti mà wá àtọ́ máa dà mà ó ló fi dá àtẹni ọgbọ́. ló fi dá lé àti iná tó dá ló fi dá lé àti iná tó dá. ó ti mà wá àtọ́ máa dà mà ó ló fi dá. olùwàkùn àyùkùn àsánù àmàlẹ́ni wọ́n wọ́n láti ṣe sùrùgàfù ọlọ́ni ta ni ó ṣe dánú yín òun lọ́jẹ́ ń dá yín òun lọ́jẹ́ ń dákú òun ló sì jẹ́ ń dá kẹ́ ẹ máa bẹ ẹ máa bẹ dìgbà kan tẹ́ ẹ̀ ní sí mọ́ gbogbo ẹ̀dá tó bá ti wá mọ̀ kó òun ní sí mọ́ ọjọ́ kan ṣiṣẹ́ kù afáàní àrà. طالب الدنيا وإن طلع أموره ونال من الدنيا سرورا وأنعاما كبني بنى بنيانه فأقامه فلما استوى ما قد بناه تهدم فلما استوى ما قد بناه تهدم. àjọ̀gbọ́n olóhùn orí nǹkankan tó ń fẹ́ fàyè jọ pé kí láyé jọ ara. báyìí bá dúnìyà wáyé ń bára o ṣeun ara tọ́líbà dùnìyà ọ̀hún wáyé wáyé ń tọ́lá òmùrò. nítorí kọ́ ọ̀rọ̀ òdì lè ti ayé náà ló fi ń sáré gbégúdé ló fi ń sáré pé kẹ́mi mi ọ́ ságùn kẹ́mi mi ọ́ ságùn torí pọ́ sáfẹ́ ká ìjọ náà ni ha. ara tọ́líbà dúnìyà wáyé ń tọ́lá òmùrò wà ní lámìnà dúnìyà sùúrùrà wà ní àmà. ó ní ara tọ́líbà dùnìyà ìwọ tó lọ́n wáyé ọ̀hún wà náà ni wà ń. tọ́lá òmùrò. ó dà bẹ́ẹ̀ mi rè ògùn bẹ́ẹ̀. wà ní lámìnà dúnìyà sùúrùrà wà ní àmà. sùúrùrà wà ní àmà. kéwu ata bá wáyé lálẹ́ rí ntá nfẹ́ ń bẹ̀ o kọ́dí àtàgbọ̀rọ̀ kọ́kọ́ mú bu láyé ni pé kọ́dí àtùmùsàlámà ni pé gbogbo wa kó lè dáa fún láyé àmàlẹ́ ntọ́ sàmbẹ̀ ni pé kí tèmi ọ̀sà má burú ju tẹ̀gbẹ́ lọ. ìwọ̀nba tọ́lọ̀nbalẹ̀ lọ́wọ́ rẹ tó ń bẹ́ẹ̀ má jò kó bọ́ torí ọ̀run ntọ́lọ́run nù ọ wáyé pé ọ wá ṣe gángan tó torí ẹ̀ dá òun lẹ̀ sìn
ó gba ń júwe bàbá wa tó kú nìsín wọ́n júwe gbogbo ẹsẹ̀ ìrìn àjò ayé ńgbà wọ́n parí ìrìn àjò bàbá ni wọ́n ló ṣe làdáni kú ni anabi sì wí bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. anabi nínú tó lè jà fún làdáni ni. kú ìmàmá ìjà lóka wà kún mọ́ àsìn. jẹ̀máàmù ìjà àlùkà tí wọ́n bá fẹ́ jẹ́. wà kún mọ́ àsìn náà wà lọ́mọ́nà ká. wá jẹ làdáni wà lọ́mọ́nà òkà kó àbí akọ̀ fún ọ pé má pè ń anabi ní bọ́ bẹ́ẹ̀ o. ẹ máa jásí pé èmi ó ṣe mọ̀hásínù nítorí kìí ṣe ipò kékeré jọ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà gbogbo àwọn tá a bá pè ní mọ̀hásínù tó bá jẹ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà àwọn lànàbí ló ń wọ́ ga jù tó bá dé àlìkíyàmà. aráàlú kejì ibi ìṣòro àlìkíyàmà tí ó lè dé ọ̀ngàlùkù òhò ni ọ wà ọ̀ngàlùkù ọmọ wa wà bíi láti fi nǹkan bo ara rẹ̀ kódà àjọta anabi ń ròyìn fún ìyàwó Aisha wa ń bi anabi léèrè pé àtòbìnrin náà anabi ní obìnrin anabi ní ìjọba kíámà sọ̀rọ̀ rẹ̀ kọjá kó rántí pé ọkùnrin ni mí àbóbìnrin ni mí. Allah sallallahu alayhi wa sallam. anabi ní àmọ́ bí jọ̀hún bí sọ̀rọ̀ jọ̀hún ṣe lè wù kó le tó gbogbo àwọn tá a bá pè ní mọ̀hásínù tá a pè ní làdáni bíi bàbá yìí anabi láwọn ò ní wa o. Allah wọ́n san bá ń tẹ́. àdìsí sọ̀híhì ni. ọ̀wà wà láyé ìwọ̀n bá tọ́ bá rí láyé kọ́ wá lo nǹkan tọ́lọ́wọ̀n ọba tó fún ọ nítorí ẹ̀sìn lọ́lọ́ ní wá sí láyé àmọ́ nǹkan márùn-ún ni ó jẹ́ pírọ́blẹ́mù wa níta fẹ́ jẹ ibo la fẹ́ gbé kí la fẹ́ wọ̀ kí la fẹ́ ná àti kí la gùn. èyí wọn náà ni wàhálà wa tí ó lè jẹ́ fèsì ntọ́lọ̀ nítorí ẹ̀ dá wa wáyé fún ọlọ́sìn kan wọ̀ dá wáyé fún kankan torí ká sì wù ni torí ká wá sin ọlọ́run ọba yìí tó ọba ti wá sí bẹ́ẹ̀ tí wọ́n bá kúrò láyé wàhálà rẹ mọ níwọ̀n wàhálà rẹ fúyẹ́ nítorí àwọn olùbèrè ó béèrè tó bá ti dénú sàárè nàkírù wàmúkárì wọ́n yọ̀ ṣe ọ wọ́n béèrè nípa ẹ̀sìn rẹ wọ́n á béèrè nípa kíbúlà rẹ wọ́n ó béèrè nípa àwọn ọmọ ìyá rẹ wọ́n ó béèrè nípa ànábì rẹ wọ́n ó béèrè nípa kùránì rẹ wọ́n wá béèrè nípa tara lọ́wọ́ ọba rẹ èyí ń ló fi ṣe dandan pé ntọ́kù bá ti kú tá a sì tọ́jú ẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ wá sí wa tó ti kọjá oníbàáṣe tọ́jú òkú báàṣe tọ́jú kò sọ́mọ tí wọ́n bí kan tọ́jáde nídìí ìyẹ́ tó fojú kan tí ó wù ọ́ pé gbàrà tọ́jáde tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ni wọ́n á ní ẹ pé ọmọ ní o ọkọ̀ sásẹ́yìn ni torí bẹ́rẹ́kẹ́tẹ́ ni òní dójú àti mú mọ́ wọ́n tọ́jú ẹ̀ ló fi ṣe é rí irú ìtọ́jú tá a tọ́jú ọmọ níjó dáyé ó níbi ìtọ́jú náà bẹ́ẹ̀ níjọba lọ́dọ̀ Ọlọ́run torí Ọlọ́run lọ́mọ ṣe sí ti kú ọ̀bùn kálukú ikú ọ̀rọ̀ ọ̀run bá nì wọ́n bi Ìmáàmù Gazali lójú oyé wa pé bí ẹ bá fẹ́ kú wọ́n lè wò lọ́rọ̀ ọ̀run jù nínú kú Gazali wọ́n bi anabi lè tọrọ ọ̀run jù ní pé kí wọ́n kí ní bọ́ná kó pọ́n gan tọ́ pọ́n wọ́n wá ti bọ ọ̀yàn lọ́fun kó wá yọ nídìí ẹ̀ dédé ìnira tí ó gbọ́ òun èyí tọrọ ọ̀run jù nùkúnù dákun sí yìí ń rọrùn. níbi sakaratul mot ìpọ̀ka kú tẹ́miwù tí ó fi máa bọ́ díẹ̀ eré ìṣesí wa ni ẹ̀sìn máa ń bí iṣẹ́ eré máa ń bí sàárà máa bí àdúrà máa ń bí gbogbo ẹni tí bá ṣe suratul múlíkì àti suratul Ikhlas suratul Yasin múlíkù àti Yasin lálàmísì májúmájímà àwọn àáfàá sọ bẹ́ẹ̀ yìí pé tó bá fẹ́ kú ọlọ́run ó lè ṣe kú yẹn ní fúfúyẹ́ fún un. sọ àwọn nǹkan wọ̀nyí ní máa jẹ́ kíkú tẹlòmí ọ̀rọ̀ ọ̀rùn ìrọ̀rùn tó rọrùn wọn náà o ìtí oníjọ́ gbọ́ ni pé wọ́n ó rìkọ́dù àwọn kankan sí lójú torí òun ti kó lọ́dọ̀ tí wọ́n bí ti lọ wọ́n wá gbé fọ́tò àwọn kan wá fún un fọ́tò tí máa wá ń wò ní kò níjọ́ mọ̀ níra ni kì í ṣe pẹ́rọ òní ni. eré ìṣẹ́jọ́ wa bọ́ńkálùkù ọlọ́ọ̀nìkan lọ́mọ ẹlòmíì ó lè yàgbé ara omi lè máa bì
omi lè máa nara ẹ̀ mọ́lẹ̀ tí ó máa lọ́ba lòkè á tún lálẹ́ gbì omi àrànjú wọn bí ìgbà tí ẹ̀mí fẹ́ bọ́ lára màlúù ẹ̀mí ò yí sí láti jáde omi àtọ̀sára yànnàyànnà bẹ́ẹ̀ ní í ṣe obìnrin tí ó bá fẹ́ bímọ tí ọmọ bá fẹ́ jáde lára rẹ̀ tó bá dé bí kú bí ìṣẹ́jú kan méjì kó bí ọkọ ọmọ jáde lára obìnrin ìwọ gan tó fún lóyún ò lè dúró tì mọ́ òun náà mọ ipò tó wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi bá fẹ́ kó lára ẹ̀ dá tó bẹ́ẹ̀ mi bá kó lára ẹ̀ bá ní ló já sí pé ariwo kí kọ́kọ́ kàn ó débẹ̀ ó lè ranjú lẹ̀ ọ̀fọ̀ pa ojú ẹ̀ dé ọ̀fọ̀ ọwọ́ wálé wá gbáyà ashhadu an la ilaha illallah wa ana muhammadar rasulullah sallallahu alaihi wasallam qalu inna lillahi wa inna ilayhi raji'un ibi ọ̀tán sínú ọba fọwọ́ wá lójú àpé tọ̀ tiẹ̀ tán bẹ̀ báyìí tọ́ ọba jẹ́ ni onímọ̀ abẹ́ tó kéwú ọ̀bọ gbèrè ẹ̀ ṣàdúrà sí ọwọ́ àwọn gbogbo àyíká rẹ̀ ó lè jẹ́ tọ́jú kan lẹ́ ń ṣe fún agbolẹ̀ tútù kan ní nǹkan kan ní nǹkan kan ló fi kọ́ gbèrí ni ọ̀pá agbolẹ̀ wọn máa ó nu lẹ́nu ọba nu lẹ́nu ọ̀fọ̀ àfi ọwọ́ rẹ̀ mọ́ ara ẹ̀ báyìí sẹ́gbẹ̀ẹ́ ọ̀pẹ̀sẹ̀ pọ̀ ó gbé orí ẹ̀ lébi pílò dáadáa ọ̀fà aṣọ bò ó lára bọ́bá rí pásọ tí fi ń bora aṣọ tí ọ̀dà ni ọyọ́ kò faṣọ míì le wọn á lọ gbómi kaná ọwọ́ akánwẹ̀ ó ṣètọ́jú fún un ọba wa fẹ́ wẹ bàbá rẹ̀ bàbá oníwẹ̀ kan bẹ ládùúgbò ọ̀fẹ́ wẹ̀ yá rẹ̀ yìí oníwẹ̀ kan bẹ ládùúgbò má pe bàbá tí ọ̀fẹ́ ràn bàbá rẹ̀ pé ọwọ́ àwẹ̀ bá bẹ́ẹ̀ àṣírí májò orí òhò bá bẹ́ẹ̀ níjọ́tà ànábì kú ànábì ní lẹ́yìn hali sẹ́yìdìnà alikaramallahu yahu àti fatima tí ń jọ máa ń ẹni bá rí òhò wọn ànábì ọlọ́run ó ṣe inájà ànámà lẹ́tọ̀ fún yóò ṣe lẹ́tọ̀ fún bí a ti pọ̀ tó ní ó ní hali nìkan àti fatima ó bá sí rí wọn. àfi mi bá wẹ̀ wọn tán jẹ́ káfà ní. tí a bá wẹ̀ wọn tán jẹ́ káfà ní wọn ẹ̀ lè wá pa àwọn sábẹ́ yòókù ọ wá pè ọ ẹni bá ní ma bẹ́ẹ̀ wẹ̀ nkẹ́ ọba wo àdìsọ́hìn bọ́bá wẹ̀ nǹkan rẹ̀ bomi sí láàrún ṣètọ́jú ẹ̀ bọ́bá rí pé àánú ò ní gbé àyàrí òkìdé bẹ́ẹ̀ àánú ò gbé wá múmi nìkan tọ́ba jẹ́ múmi ní tọ́jà láti rí bàbá rẹ̀ ọbọ̀ bẹ́ẹ̀ kó tọ́jú ẹ̀ bọ́bá jẹ́ tìyá wá múmi nìkan kó tọ́jú ẹ̀ ní a bá tọ́jú ẹ̀ tẹ́ wẹ́ tẹ́ fún láṣọ tẹ́ fi lọ́fíńdà tọ́ da tẹ́ fi sí lára tẹ́ wí lẹ́wà ní fún tó dòrí ọ̀pọ̀ àwọn ọmọ kéwú síbẹ̀ ẹ̀bọ́ gbèrè ẹ̀ àti gbàsẹ̀ ẹ̀sìn múlíkù síbẹ̀ yàsìn ẹ̀túnṣe sí gbàsẹ̀ ẹ̀sìn láwọn sẹ́nẹ́sẹ́gbẹ́ ọ̀tún ẹ̀sìn aláwọ̀ nùrù sẹ́gbẹ́ òsì bọ́ ọba lágbára bí òun ká Kùránì nìkan bí ọba lè kí òun ṣe la ilaha illallah 70,000 lágbára ká ní 12,000 lágbára ká ní òníwó ṣe ní ọba ṣe yín fún tán ẹni bá wá kan òbú gbọ́ tọ́ wọn dákẹ́ bàbá àti bẹ́ẹ̀ yóò dọ̀ràn sí ọlọ́gọ́ tí ẹ̀wẹ́ bàbá rẹ̀ kọjá ń gbọ́ àkọ́kọ́ òun tó ti tọ́jú ẹ̀ tó ṣe rí díẹ̀ ẹ̀ wá wò wọ́n ìgbà ń bá ń pọ̀ káàkú ká sọ pé ẹ̀ wá wò wọ́n ikú ẹlòmíì ò tó bọ́bá lọ́ta rẹ̀ wá wò yọ ọ̀nà sáà kíámà ọlọ́mọ sọ́lẹ̀ o ńlọnu. àárẹ̀ kì í pààyàn ọ̀tọ̀ láàrẹ̀ ọ̀tọ̀ ní kú ó lè rẹ ẹlòmíì báyìí máa yọ ọdún bí ọlọ́wọ̀n ọba lọ́jọ́ dé kò ní mọ̀nà bẹ̀ àmọ́ ọba pọ̀ tẹ̀ sí i òun ò rí pọpọ tún ti sí lẹ́nu yọba sá síbẹ̀ bàbá tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ tẹ ṣàdúrà fún tán okùn ó kírun sí i la bí a bá wá kírun sí i la tán ibi gbogbo ẹ̀yìn máàmù tẹ́ dákun tẹ́ ṣe sùúrù nu iṣẹ́ kù bá a ṣe ń ṣe ń kọ́ bí a bá kírun sókù la tán àìlọ òjòkó lérí ẹni ká máa retí owó iṣẹ́ kù tí ẹ ṣe ní kábàárì ìmáàmù ló ní sẹ́ẹ̀nì àmọ́ kúkú tán ọwọ́ ẹgbẹ́ fáwọn ọmọ kéékèèké àbáwọn tí ò ní màá kankan wọn gbókù lọ tẹ́ kéèrí bá ní inú sẹ́tàṣe lànàbì Muhammad sallallahu alayhi wa sallam ìṣẹ́ta ní láti ṣe ń kábàárì ní kí lànàbì wí. ìdá mọ́tà àdúgbò bàṣàwétò àlè tòrọ̀bá. ànábì ní tọkọ̀ọ̀kan èyíkéyìí tó bá kú nù yín tó kù bá ti kú tẹ̀ wá gbèdé tẹ́tẹ́ gbẹ́ sàárè lọ́nà tó da ọ̀nà tí wọ́n ń gbàgbẹ́ ẹ̀mí àgbẹ̀ láàdì. naam
ẹ̀mí àgbẹ̀ kọ́búrú ìṣesí tó bá bá lukọ̀ kan mu ni láàdì làwọn àgbẹ̀ lọ́dọ̀ bàbá ṣe Adam bàbá gbẹ tógun báyìí wọn àtún wá yọ yàrá fún mi bá yọ yàrá táwọn wá gé pákó sí méje wọn wá gbé sínú tìsàlẹ̀ nì yàrá tá a yọ ni òun lékè eré ẹ̀hún ó togi lélẹ́rí bẹ́ẹ̀ bá togi sí i tán ọwọ́ akú ewé wọn akówé lé lérí tí wọn bá kówé lé lérí tán ọwọ́ akú yẹ̀pẹ̀ yàtọ̀ fún yẹ̀pẹ̀ tẹ wú jáde nù sàré ẹnu wo bu yẹ̀pẹ̀ wá ń ta gbígbẹ wọn wàá ka ọkọ Ọlọ́run sí wọn á fọ́n sí ara ewé nì tí wọn bá fọ́ sáré ewé nì ẹ wàá sẹ̀sẹ̀ yẹ̀pẹ̀ tẹ wú bi sàré ẹ wàá rò lọ́rọ̀ lọ́nà mẹ́ta ẹ wàá pa àwọn ọmọ rẹ̀ èyí bá dàgbà jù ẹni ó gbé fún òun ni mí ní alákìnnákùn ẹni kó wọ́n gbé lọ sí ìgbèrí ẹ̀ ẹni tó tún tẹ̀lé wọ́n tún ní wà fi yá owó gbé sí dodo rẹ̀ wà mí ní àánú kòríjókòó tààràtà ní òwúrọ̀ owó gbé sí gbàsẹ́ nítorí káwọn tó wà níbi tí ọmọ ọmọ wa ṣàròyé gbogbo yẹ̀pẹ̀ tó bá kù ní wọ́n mọ̀ wá dá lélẹ́rìí pé mí ní alákìnnákùn nùídùkùn nùkòríjókòó tààràtà ní òwúrọ̀. ẹ̀pẹ̀ tí wọ́n dà lè tán tó ga wọ́n á fọwọ́ dírẹ́sì ẹ̀ lànàbì sọ pé tẹ bá ti wá fọwọ́ dírẹ́sì ẹ̀ tán tẹ wá yẹ̀pẹ̀ bó bẹ́ẹ̀ tán. fọlẹ́kùn mẹ́dùkún alárasì kọ̀bùrì akunu ló ní sẹ́ẹ̀nì tó bá ní ma bẹ́ẹ̀ bí ọba ní ma bẹ́ẹ̀ ní bá ní ma bẹ́ẹ̀ tó bá wà bẹ́ẹ̀ òun wàá dìde ní gbèrí òkú yẹn. dùnmọ̀kúlù yóò wá sọ báyìí pé. yóò fòlá nàbí nà fòlá. bàbá ṣe lọ léyìí yóò wá pè á ní Yusufu ó kọ̀ ya ní ọ̀wá fi pè bàbá mo kọ̀ ya fà wá wù pé á ní lágbájá ọmọ lágbájá bọ́ bá ti pè é nì yóò ti. yẹsùmáwò aláyùjí. anábìrin yẹsùmáwò ń gbọ́ bó ṣe pé ní ọgbọ́ wàlàyùjí wù àmọ́ kò lè dáhùn á dìde bí ìgbà tí wọ́n pe ọmọ iléèwé á wá jòkó á fẹ̀yìntì báyìí á wá káwọ́ lé ra báyìí. tòmọ̀lẹ́kùn yóò bùnú fúlànà tí a fà mọ́ra tàtà ni ẹ. á pé yẹ̀pẹ̀ ti dára rẹ̀ yẹ̀pẹ̀ yìí náà ni ibẹ̀ láti wá wọn á dára padà abẹ yẹ̀pẹ̀ wọn ni wàhálà lórí pé gbogbo àwọn tí wọ́n lágbára tọ́lọ̀ ń fún lágbára tó fún láṣìírí tó fún ní màmá àwọn àmì ìdí òkú tí yẹ̀pẹ̀ ọba ti kàn án lára bí yẹ̀pẹ̀ bá ti kàn án lára kò sẹ́ni tí yóò jí ma bọ́ bá jí òun ni wọ́n sọ sínú kòtò ń padà yẹ̀pẹ̀ tó wá kàn án lára ni ó lè má jẹ́ kí ìmísí rẹ̀ ó tètè jáde bí wọ́n ṣe pè láwọn kọ́ anábìnrin ẹ̀ tún pè lẹ́ẹ̀kejì. ìwọ náà máa ń tẹ fóònù ẹ o lè tẹ tẹyìn ò ní píkì ẹ láwọkọ tún tẹ lẹ́ẹ̀kan sí anábìnrin tún dá ẹ lẹ́ẹ̀kejì. fàyìnàwó yẹsẹ̀ wí kọ́ ìdá. anábìnrin ń gbọ́ o kọ̀ọ̀kan lè dáhùn ni. tòmọ̀lẹ́kùn yẹsẹ̀ wí kọ́ ìdá. anábìnrin tó bá ti pè é bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì yẹsẹ̀ wí kọ́ ìdá anábìnrin yóò dìde sára. tòmọ̀lẹ́kùn yóò fòlánà múlò fòlánà tí. ó tún wá sọ bẹ́ẹ̀ yìí pé lẹ́ẹ̀kẹta pé mo pèrè lágbájá ọmọ lágbájá. yakunu arishadana rahimakallahu walakinna kula tasma'unahu. ọgbọ́ wa o àmọ́ tó ta gbọ́hùn náà sẹ́ ẹ̀wọ̀n ń gbọ́ wa àwa làwọ̀ gbọ́ tiẹ̀ ọlọ́run bá wa kí ọ. fayakulu limamu. ìmáàmù ọ wá sọ bẹ́ẹ̀ báyìí pé. udhikur ma kharajta alayhi mina dunya. udhikur ma kharajta alayhi mina dunya. àwa fẹ́ máa lọ lé o a máa ní ká rán létí pé ìsukúrú mọ́nà àrẹ́ta alayhi mina dunya láti ń tọ́ bá jáde láyé. shahadatan la ilaha illallah wa anna muhammadan rasulullah. kò sọ́ba kan àfọlọ́hún rántí pé kò sí ọba kan àfọlọ́hún. wa anna muhammadan rasulullah. àbí lòjíṣẹ́ rẹ̀. wa anna radita billahi rabban. kò yọnu pọ́lọ́ ọba lọ́ba rẹ̀. wa bil islami dinan. ó ti gbà
pé ìsìlámù lẹ̀sìn rẹ. wa bi Muhammadin nabiyya. Ànábì sílá ànábì rẹ tó tẹ̀lé ànábì Muhammad ni. wa bil Qur'ani mama. Kùránì òun la síwájú rẹ. fa inna munkaran wa nakiran yatakaru kulla wahidin minhuma wa yaqulu انطلقي بنا ما يكردنا عند هذا وقد لكنا حجته وقد لكنا حجته. ẹnì kọ̀ọ̀kan wa ni Munkar àti Nakir wa abilérè yìí ẹni bá retí fọ̀ ní ọlọ́fírì tó o bá ti retí fọ̀ ìjìyà bẹ̀rẹ̀ láti inú sàárè nìyẹn ló fi já pé ẹ̀dọ́ gbọ́dọ̀ fọ́nú fọ́ra láyé kọ́ máa máa ń tóun torí ẹ̀ wáyé tọ́lọ́run torí ẹ̀ dáhùn làbá bí a sọ pé ara. سرورا ونعما كباني بنا بنيانه فقامه. ní ayé tó wà yìí ẹ̀mí ẹ̀gún bẹ́ẹ̀ ni ẹ̀mí èrè ògún bẹ́ẹ̀ ni orí dùnnú ni orí dùnnú ni èyí tó bá wù tó bá jẹ́ ń bẹ́ẹ̀. كباني بنا بنيانه فقامه. ayé kàbá ní ọlọ́mọ ní ọ́ ọ̀dà bíi malémalé ni. bana buniyanه. kìràkìtà yín lówó yín lọ́lá yín nímọ̀ mo fẹ́ dà báyìí kábà ní gẹ́gẹ́ bí ọlọ́mọ ní. bana buniyanه. wọ́n á ma lẹ́nà da wọ́n ní àtàlà amalé yìí tó yá rí báyìí. فقامه. pátá ọ̀nà ro lẹ́nà dùn rí ó dùn ó jòkó pẹ̀tẹ̀rẹ̀. فلما استوى ما قد بناه تهدم. فلما استوى ما قد بناه تهدم. àdìgbò tó bí abámalé gbé bẹ́ẹ̀ kọ́ ọwọ́ amalé náà tán fàlà mástà wa ńgbà tí lé náà jòkó pẹ̀rẹ̀ gbígbà tó lọ ń jòkó lérí àga àlẹ́ ara sí tó máa fẹ́ nípa tá àdámù ilé bá wú. ó láyé nù kìí ṣe bi tẹ́ èèyàn gbàtàn jẹ́ ń bẹ̀ ló jẹ́ pé gbogbo kìràkìtà tábà sí láyé níwọ̀n bá ní kí a lè mọ̀ torí jọ jábọ̀ gbogbo alájábọ̀ ògùn sẹ́ńtì òní jábọ̀ kọ́sí tá a fẹ́ fi jábọ̀ òun ní sẹ́ẹ̀rì kọ́sí tá a fẹ́ fi jábọ̀ òun ní wárí kọ́sí tá a fẹ́ fi jábọ̀ òun ní ìmánì ká ní ìmánì fún ọlọ́run tá a bá ti ní ìmánì fún ọlọ́run gbogbo nǹkan tá a bá ń fẹ́ láyé yóò sì wá rọrùn lọ́lọ́run fi wá dá a padà síbìlẹ̀ pé tabaraka lazi. bìyẹ̀dì ìmúlùkù aláàkùnrin ṣe ń gbọ́dọ̀ ìrọ̀lẹ́ ìdúrógbà mọ́tò ọ̀lẹ́ wáàsí kunu wáàsí kejì báyọ̀ máa dúgbò wa wọ́n gbọ́ òun ọ̀rọ̀ kan lẹ̀ ẹ pa pé àjẹmámù etí ọlọ́run dá àwọn òjíṣẹ́ ọlọ́run fún ni pé wọ́n wá túnlẹ̀ ṣe wọ́n gbọ́dọ̀ bá jẹ́ ẹ ti báyọ̀ yẹ bá a sọ̀rọ̀ ọlọ́run wáàsí mi fún yín lórí ẹ̀ àyà kan náà mo fẹ́ ké fún yín àyà náà ni pé bámi lọ sí Suratul Ali Imran alukurani ìgbẹ̀yìn Ali Imran ni oníyá ayọ́ alladhina amanu. amanu isbiru wasabiru warabitu wattaqullaha la'allakum tuflihun. ọlọ́run ní ayọ́ alladhina amanu wa pátá nílọrin mùsùlùmí ni wá mùmínì ni wá àyà ń wá jọ wá ó ṣe déédéé wá ìtàn lọrin lánàá àtòní lẹ́yìn ìgbà tí wọ́n ń jíjẹ ẹ̀sìn nìkan ló lè bánú tàn lọrin wípé wọ́n jagun jihadi kì í ṣe jàgídíjàgan o
jihad yàtọ̀ fún jàgídíjàgan torógún ànábì ní jihad. Qawakumullah. àmọ́njọ́ tẹ́sí ti rinlẹ̀ nílọrin àríwá kan máa ń lọrin ọ̀rọ̀ ajẹ̀mọ́mù kò gbọ́dọ̀ wá di fìtínà láàrin ara wa ọ̀rọ̀ ajẹ̀mọ́mù kò gbọ́dọ̀ dọ̀rọ̀ pọ́lítíìsì láàrin ara wa ètò lọ̀rọ̀ lọ́rin látàná kó tó dòní ilé tí jẹ̀mọ́mù Ìlọrin ni ilé tí wọ́n ti jàjánà sí Ìlọrin ni kódà wọ́n ti jẹ làdáni mara wọn àmọ́ lọ́ọ̀ni bá a ṣe wá ní gbogbo ẹ̀ tó wọn á ní mútúsì ìtọ́lọ́ fi ń sànú lọ́rin kò sílùú tó ní mútúsì tó lọ́rin àdàbà yìí àti wá gbọ́ Ìlọrin Ọ̀yọ́ àti wá gbọ́lẹ̀ látàná kó tó dòní ọ̀rọ̀ ajẹ̀mọ́mù kò gbọ́dọ̀ wá di fìtínà ọba ló nílùú àṣẹ tí ọba bá sì ti pa náà láṣẹ ibi ẹni Ọlọ́run bá sọ sọ́ba lọ́kàn wọ́n wà nulẹ̀ ni wọ́n wà lásán wọ́n wà pẹ̀lú ìdáyà Ọlọ́run ìmọ̀nà Ọlọ́run ẹni tí Ọlọ́run tọ́ba ti lè sọ fọ́ba sínú ọkàn yìí pé ẹni àfijẹ́ nì ẹ filẹ̀ Ìlọrin ní sọ́tàn tá a fẹ́ fi tó lọ́tẹ̀ yìí àwọn ẹni tí ń du ìmáàmù lápájá ń du làkàtúgbò ń du ẹ̀mí ló wọ́n jẹ́ ìmáàmù lé àwọn eléyìí ẹ̀mí ló wọ́n jẹ́ ń lé àwọn eléyìí bẹ́ẹ̀ náà ni ó kálukó ti kílẹ̀ àti wa ní ìsìn àfa Abdullahi ń du àfa Táyé ń du àdìsí ntọ́jẹ́ ń dákọ́ wọn pé àdìsí mutawatir ọ̀rọ̀ tó ti kálẹ̀ ni kì í sọ̀rọ̀ ọ̀nù lè máa ń tó ní tó bá ti dìjà ó ti kálẹ̀ ètò ọmọ wa gbé wáyé pé bí wàá láì bá lọ fẹ́ jẹ́ sẹ́ jẹ́ rí ẹ̀ sàlá kìbárú fún wa rí àwọn tó wọn máa ní àwa ti jẹ́lẹ̀ márùn ẹ̀ bá jẹ́lẹ̀ mẹ́fà á dúpẹ́ oore ṣé báwa bá rẹ̀ wọ́n nílẹ̀. Ìsìbìrú wọ́n sábìrú arábìtú àtẹ̀kù alẹ́ lẹ́kàn tó fúnlẹ̀ wọn. ọlọ́sọ̀ fún yín ni pé wasabiru arabitu wataku alalakum tuflihun. ọlọ́ọ̀bá ni àdúgbò. ọlọ́run ni mo pè yí o aládìní àmánù wáàsí mi mo fẹ́ ṣe fún yín lórí ènìyàn aládìní àmánù. ayé aládìní àmánù ìsibìrú wasabiru arabitu wàtàkù lọ làlàkùn ọlọ́run ní ayọ̀ aládìní àmánù wáàsí mo fẹ́ ṣe nu ìwà àfa Abdullahi Waziri ẹ kó wájú wọn. àti àfa wa ẹlẹ́kẹ̀ẹ́sẹ̀ sùúrù àfa wa Abdullahi àti àfa wa Táyé Abdullahi njọlọ́sàn àfa wa Táyé ń jásílẹ̀kẹ̀ ọlọ́run wá ṣe gbogbo wa pátápátá ọ̀kan náà ni wá gbogbo wa pátápátá bíbí dà wá pọ̀ ẹbí dà wá pọ̀ dáadáa dà wá pọ̀ àwa sòṣèlú ọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀gbọ́dọ̀ wá dẹbírú àtàfà wa Táyé lọ́hùn àtàfà wa Abdullahi wá sí mi fún yín ni pé ìsìbìrú wasabiru. ààrẹ ni tí ó fẹ́ gbà wàṣọ bìrú ẹtún àgbò oníṣùúrù pé wọn náà ṣe sùúrù. wàbìtú. ti lọ ìtí wọ́n ṣe é lẹ̀ gbogbo wọn jẹ́ ní ire láàrin ara wọn ni wọ́n dúpẹ́ òre fúnra ara wọn ni wọ́n bára wọn ṣe ni ẹ̀yin ò gbọ́dọ̀ dékẹ́ wájú wàrọ́ bìtú ẹ̀ṣọ́ pọ̀ ni. wàtàkù lọ alálàkùn tó wọlé wọn.
bẹ̀rù ọlọ́run. la'allakum tuflihun. la'allakum tuflihun. ọlọ́run tó bá ṣe bẹ́ẹ̀ hùn bọ́yá a máa rí èrè jẹ á sì rí solúsàn. ìbẹ̀rù ọlọ́run lèèyàn fi lọ ayé ọ̀rọ̀ ẹ̀ má mú ọ gbọ́dọ̀ dá wàhálà kankan sílẹ̀ kò sì gbọ́dọ̀ dá ìjà sílẹ̀ ọlọ́run mọ́sá wọlé àwọn afáàjọ ọlọ́run. àrùrí ọlọ́run jẹ́ aṣọ rí. kó fún wa gbogbo gbẹ ní àtàláfíà rẹ. alibarika ọlá nabi Muhammad. ọlọ́run kó wà pẹ̀lú wa. ọlọ́run mọ́sá dúró tì wá. ọlá tóbi ọlọ́run. ọlá àjẹkàn rẹ. lẹ́wà kún. ọlọ́run. má di wa kù. má wa lé. má yẹyẹ wa. ọlọ́run kẹ́ wa. àjẹ wa yá. salatul fati. iná tó iná sọlọ́ọ̀tì. àkókò nǹkan máa jẹ́ nípa kó ṣeré fáwọn bí rẹ. tulul umuri. kò sí oògùn ẹ̀mí gúngùn tó tó làkàdíjà kò tó ń ké kò tó kó ṣeré fóun bí rẹ gbẹ́kúlè tó ń lò kò tó kó ṣeré fóun bí rẹ a ṣeré fóun bí ò ní tètè kú. túbà làwọn. ẹni bá lè ṣeré fún bàbá ẹ̀ àbí yẹ àbáwọn méjèèjì àfọkànnù wọn wọn ní túbà aláwù barika tiẹ̀ oríire rẹ. zada òfin ọmọrí. àyàwó tó bá yàrá ìjọba ẹ pé aṣọre fún bàbá aṣọre fún ìyá zada lọ́ọ̀hún fi ọmọrí. fi ọmọríhì àdúrà tó mọ̀ ọ́ sí nígbà tó níyà láyé abo ní babaláyé pàápàá jùlọ ọ̀yà ọ̀kan ṣe kọ́mọ́sára ìṣe bó o ṣe ẹni tí ń bọ́ ṣe ti wà. àwọn ni wọ́n tẹ̀lé tètè dọ́dọ̀ ọlọ́run àwọn ni wọ́n ka yorùbá wọ́n ní bàbá bí ọ̀tán bàbá ṣàdúrà fún ọ ìyá bí ọ̀tán ìyá ṣàdúrà fún ọ ọmọ àti ìhùn tèlé pé ká lè ṣe é. ọmọ àti ìhùn tèlé pé ká lè ṣe é.